lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tí ń láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. Ìwọ tó ń sọ̀sọkúsọ nípa àwọn tó ṣáájú wa lọ ó ní ọkàn ní ó lẹ́rìí ọkàn ní èyí kìí ṣe mùsùlùmí, torí mùsùlùmí a máa mọ̀ pẹ̀lú ìtọ́sọ́nà Ọlọ́run, ìmọ́lẹ̀ Ọlọ́run tó ń bẹnu ọkàn rẹ̀. Ìmọ́lẹ̀ Ọlọ́run ọkàn rẹ̀ ti parẹ́. Nọ́mbà 2, ọjọ́ bí ẹni pé o mú gbó tí nǹkan bá sọpọlọ rẹ kọ́ mọ́ rí ọpọlọ lò bóòlù sí lè ta síbẹ̀ ó ti miscalculate. Kìí ṣe kọ́ wá lọ kọlù àwọn sàádúrà tí ọmọ transformer bàbá tí ẹ̀ lọ mú náà nú lé tọ́ fọwọ́ kàn yóò gbé lójú ọ̀lẹ́ ọwá lọ di transformer mú nígbàtí ó sọ̀sọ́kúsọ níbi ọ̀rọ̀ oṣù ó sì gbà náà mú ní náà nú lé lọ gbá mú. Àmọ́ ètò ọ̀sọ̀ nípa ọ̀sọ̀ ààbẹ̀ transformer ní ìgbà yẹn mo ti sọ pé ó ti tán tọ́lọ́ yapa sáà mùsùlùmí. Ọlọ́run abẹ́ jẹ́rìí ọ̀rọ̀ mi káyẹ̀ lè mọ̀ yìí pé èyí ìtítà lóòótọ́ o wà lọ gba transformer mọ̀ àwọn sàbí tó lọ sọ̀sọ́kúsọ pa wọn ọgbà transformer mọ̀ kódà bọ́ tọrọ àforíjì àwọn èèyàn ò ní fojú rẹ̀ wòyọ̀ pé kí tiẹ̀ ló gbọ́ kí ló sí ọ̀gàn lẹ́yìn ìgbà tó bá tọrọ àforíjì ní wọ́n sàmà béèrè pẹ́sà kí ló dé tó fi lọ gba transformer mọ̀ kí làwọn sàbí ṣe fún ọ. Èyí tó wá jẹ́ pápá ń bàrì jù ó náà ní ẹ̀yin ọmọ kéwú tá àlùbáríkà bá ń bẹ lára yín kápẹ́ kéwú yín àlùbáríkà ń bẹ ń bẹ. Èyàn ò lè bú bàbá rẹ̀ kára rẹ̀ balẹ̀, èyàn ò lè bú ọ̀gá rẹ̀ kára rẹ̀ balẹ̀, bẹ́yàn bọ́rọ̀ rẹ̀ gan ara rẹ̀ ò ní balẹ̀. Èyàn wá ń fẹnu àtẹ́ kan àwọn ọ̀gá wa, àwọn bàbá wa, àwọn aṣíwájú wa. Ẹ̀yin náà tún wá ń bá wá wà wí sẹ́yìn náà ti ṣòfò bí tiẹ̀ ni ó ti dàrú fún yín náà tó bẹ̀rẹ̀. Bẹ́yàn àfa àbáwá dáa lè kó ẹ̀sẹ̀ tàbí ẹni pé sẹ́yìn náà fara mọ́ ìsọkúsọ yìí. Rọ́bítọ̀ ẹ̀yin lè máa mú tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ àìsọ̀rọ̀ yín yóò sì jẹ́ kára yóò rò bẹ́ẹ̀ sí. ẹni nítumọ̀ mọ́nú Islam. Ẹ̀yin ọmọ ìyá jàmá ìyá àfà ńláńlá ẹ̀sọ́ tí yín ní zero tẹ́ ẹ̀ bá sọ díẹ̀ndì bá gbajúmọ̀ yín ní Islam. Ẹni tó sọ̀sọ̀kú sọ yìí ó lànàbí sọ yé pé man sabbaha sahabi ẹnikẹ́ni tó bá ilé bú àwọn sàbẹ̀ mi fa alayhi la'natullah ó ń ṣépè mi fa alayhi ó di ẹ̀dẹ́ ànábì lọ sọ bẹ́ẹ̀ alayhi la'natullah ìpè Ọlọ́run kọ́ máa bá wal malaika àtàwọn màláíkà ìpè àwọn màláíkà kọ́ máa bá wan nas àjọyọ̀ àtàwọn gbogbo èèyàn pátá. Àdìsí àlàáfíà ni ó kódà lọ́dọ̀ bàbá wa Albani àrẹ́bì ló ṣépè ilẹ̀ bá wọn. Èpè wọn á di mẹ́rin bá àdó mẹ́rin, èpè Ọlọ́run, èpè ànábì, èpè àwọn màláíkà, èpè gbogbo èèyàn. Èèyàn wá dẹ́rù àwọn kan báyẹn wò ẹ̀yin wá dákẹ́ èpè ń jẹ́ yín náà nù. Tọ́lọ́dọ̀ ti yín ó lè jẹ́ kí àìmọye ẹni tí ò kéwú ìfún àtọmọ kéwú mi kó pé àwọn àfáà ńláńlá ni wọ́n sọ̀rọ̀ yìí. Bàbá Kamal Deen Adabi alhamdulillah àtàwọn àtọmọ kí wọn ààrẹ nìkan kan tí máa bú sàbẹ kò sí ẹnìkan tí máa bú gbogbo wá sí wọn tá a máa gbọ́ wọn máa yìn wọn ni àfa ńlá. Kódà bàbá wa Sheikh Adam àlè lórí kò síbi kan rí ẹni bá tí àwọn kan tí wọn bù sàbẹ àbí wọn fẹẹ máa tẹ. Bàbá ń kó ti sọ yìí Buhari bàbá yín àwọn sàhábà bẹ́ẹ̀ náà gbogbo ọmọ kí wọn àtàwọn ọmọ tí wọn fi sáwọ́bà ní bẹ́ẹ̀ àfáwà sáwọ́bà ọmọ ọkọ àléfà bàbá Adam àlè lórí àléfà òrìjínà ẹ̀kọ́ máa kéwù lọ bẹ̀
ẹ bá fẹ́ kí o ṣe ká dábàlì lórí ẹ lọ bá sáúbàn. Ọlọ́run ọ̀pá ilé ọlá rẹ̀ tí wọ́n bá pa ní ọlá rẹ̀ ni kò ní yọ irú sáúbàn àfáwọn àgbà. Àfáà ti pọ̀ ẹ ṣe mistake nítorí pé inú sáà ń bí mú yín ṣé bínú bá ń bí yín sọ ẹ kó bí lọ sí di transformer ẹ lè lọ gbá iná original mú kò sí iná kankan tẹ́lẹ̀ gbá mú mọ́ èyí tó gbé yín ò lè fi yín lẹ̀ èyí tó tẹ́ lọ fọwọ́ bá wọn ẹ̀yìn àti ẹ̀ ibi tẹ́jọ nds náà nù bẹ́ẹ̀ ni mo sọ lórí mímbà rí gbogbo yín tẹ́ bá ń kéwú ń bẹ̀ tẹ́ bá fẹ́ gbẹ ìpè kò sí ẹni kankan náà àwa ìta lè gbà pé ẹ pèrè ayé márùn àfáà bẹ́ẹ̀ tá fọmọ sí ọ̀dọ̀ yín pípọ́ akí olódò yìí láìláì kò gbọ́dọ̀ sí mùsùlùmí àfẹ́ tó bá fẹ́ gbé pè tó fẹ́ kọ́mọ àwọn kéwú ṣòfò ìwọ tó bá fẹ́ dìfẹ́ǹdì tó fẹ́ pinnu wọ́n náà fẹ́ di transformer mọ́ tó fẹ́ tó di transformer mọ́ má fi gíga wọn o tó bá ti dìnnú báyìí kọ́ ọ̀họ́ ni àfa àwọn di transformer mọ́ ẹja yọ wọn náà ó tẹ̀lé ẹ bá tó tẹ̀lé ó tó tẹ̀lé ọmọ kí o ná ọ̀gá rẹ̀ ti dínà má fọ́ kan náà má dìfẹ́ǹdì náà má dùn tó sí gan tó ń ṣe nǹkan tábẹ́ ẹnu rẹ̀ gan tó yẹ pé iná tí mẹ́ta sọ́mà bá lè gbà mú yóò fà ọ́ lọ́mọdọ̀ ní ògbé ọ ẹ jìnà sí ẹ wá gbọ́ bí ó sì rí inú àsìkò tá a wà ní o Ànábì ní tó bá dásìkò àwọn aládàáwò tí wọ́n máa jáde nù Ànábì ní inú nǹkan kan tí wọ́n bẹ̀rù jù làwọn aṣíwájú tí wọ́n sọnù tó máa sọ tí bẹ́lẹ̀ yìí wọn nù nínú àdìsí ní Ànábì ní àwọn òwúwa ibìdọ̀ ó lásìkò ń bọ̀ táwọn òwúwa ibìdọ̀ jáde wọ́n láwọn olùrùwà ibìdọ̀ Ànábì ní àwọn èèyàn jakujaku mo sọ pé tí ẹnìkan bá sọ̀rọ̀ bá ń ṣe Ànábì ọlọ́wọ́ dáadáa tí ẹ̀rọ àti ẹ máa ń sọ wọ́n lè wá gba ìyàwó rẹ̀ wọ́n lè yá ìyàwó rẹ̀ tí wọ́n fẹ́ fún oṣù 3 wọ́n sanwó rẹ̀ fún ṣé ìwé tó wá fẹ́ ìyàwó padà lọ́dọ̀ chian wọ́n máa ń lo ìyàwó èèyàn fún bí oṣù mélòó kan wọ́n kà sanwó rẹ̀ wọ́n á máa ń pè ní nìka omi tí a ṣe èèyàn rínú sọ́rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ sẹ́nìkan lè gbà bẹ́ẹ̀ ìjọ tí máa ń ṣe bẹ́ẹ̀ gan ìtìjọ sì máa ń ṣe èyí ò tí ì ṣe kankan ń bẹ̀ wọ́n kàn jí tíra àwo lásán ni o àbí ìtọ́ka lórí gọ́ọ̀gù ni o ìrìnbọn ọmọ kéwù ọmọ wọn gágá o àwa mọ̀ wọ́n o àjọkò tí ẹ kódà wọ́n tún wá wa wá síbí ẹ ti gbàgbé wọ́n wá wa wá síbí àárín àjọṣe conference bá pọ̀ àjọṣe ẹgbẹ́ pọ̀ wọ́n pè àṣẹ gbé tá a bá wọn mú ẹgbẹ́ kan àmọ́ wọn dáadáa kódà wọ́n tún wá wa wọ́n ń wá wa towó tìpò wọ́n san owó tíkẹ́ẹ̀tì mi láti wá kìí ṣe ẹ̀kan kìí ṣe méjì wọ́n kájọ wá sí conference ní wọn lọ rẹ̀ àwọn tí wọ́n ti gbèpè lẹ́nu Ọlọ́run Ànábì màláíkà àti gbogbo èèyàn wọ́n wá ń jí ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ pé nǹkan ń ṣe ìwọ náà nù ẹ má dìfẹ́ǹdì rẹ̀ mọ́ o ẹjẹ́ ni ó tẹ́ gbangba ló ti ń tẹ́ àwọn aṣíwájú wa gbangba rárá òtí tẹ̀ ìbẹ̀rẹ̀ sí lè yí o wọ́n ní àwọn bá lọ́yìn jẹ pé kóòtù ẹ máa bọ̀ pẹ̀lú kóòtù àwọn gan bẹ́ẹ̀ ń bì dáadáa á kàyìn ní àbùkù tí ó pọ̀ àti ọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run má jẹ́ káwọ̀ wọ̀gbó báyìí o àwọn àfáà wa kò sáà kan lẹ́ Yorùbá Ìmáàmù Ọ̀fà ẹ̀ ti gbọ́rọ̀ bàbá wa àfáà ńlá ẹ̀ ti gbọ́rọ̀ wọn kódà gbogbo àwọn ọmọ tí ó kéjọ jọmọ kí o ṣéka Ádámù lè lórí a sì gbọ́rọ̀ ṣéka Ádámù lè lórí náà lórí àwọn sàhábà àwọn ọ̀rọ̀ àlùbáríkà ní o ẹni bá fẹ́ wọgbó ẹjọ́ wọgbó rẹ̀ ẹ má tẹ̀lé o tó bá tẹ̀lé wọgbó ẹjọ́ bára yín náà jáàna mọ́ ni Subhana rabbika